káàárọ̀, ẹ káàsán níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Bí ẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Ẹ̀mí Kẹta. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́mọbìnrin. Irú àwa tó bá jẹ́ pé a ṣẹ̀ fẹ́ marry, ìbá jọ́bìnrin ni, ìbá jọ́kùnrin ni, ẹ jẹ́ ká ṣèwádìí tónítóní, ká mọ irú ìdílé ta ti fẹ́ fẹ́ ọkọ àbí ìdílé ta ti fẹ́ fẹ́ ìyàwó, ká mọ irú ẹ̀sìn tí wọ́n ń sìn nínú ìdílé ọkọ àbí ẹ̀sìn tó ń sìn nínú ìdílé ìyàwó. Ẹ wo àwọn arákùnrin àti arábìnrin tó wà níwájú mi, ọkọ àti ìyàwó. Àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn, wọ́n ṣe ìgbéyàwó lọ́kọ-láya, wọ́n gbéra wọn sílẹ̀. Àmọ́ èyí obìnrin ò mọ ẹ̀sìn tó ń sìn nínú ilé ọkọ tó ń fẹ́. Kí ni ẹ̀sìn tí wọ́n ń sìn nínú ilé ọkọ tí wọ́n fẹ́? Èyí ọkùnrin tó wà níwájú àwòrán yìí, ó jẹ́ ẹni tó ti láya méjì tẹ́lẹ̀. Ó sì ní ìyàwó àkọ́kọ́. Nínú ìdílé wọn, wọ́n fi ṣe ètùtù ọlà. Ìyẹn ẹ̀sìn tí wọ́n ń sìn nínú ìdílé ọkùnrin yẹn nìyẹn. Ìyàwó ẹlẹ́ẹ̀kejì náà, ó tún fẹ́ náà, ó tún fún òun náà ṣe ètùtù ọlà. Ìyàwó ẹlẹ́ẹ̀kẹta ló tún wá fẹ́. Ìjẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí náà ṣó máa fi ṣe ètùtù ọlà again ni? Ẹ jẹ́ ká lọ wò. Nígbà tí ẹ bá wò, ẹ máa mọ̀ bóyá ó lo ẹlẹ́ẹ̀kẹta láti fi ṣe ètùtù ọlà fún ìdílé wọn. Kò ń ṣe ọkùnrin yẹn nìkan ni ó ní ọlà yẹn, bí kò ṣe pé ẹ̀sìn tí àwọn bá lọ́wọ́ bàbá ńlá wọn ni ẹ̀sìn tí wọ́n sìn tó máa fi ìyàwó wọn ṣe ètùtù ọlà. Ẹ wo arábìnrin tó wà níwájú mi nígbà tí ọ̀rẹ́ ẹ̀ wá kí, ó wá kí ẹ kú ayẹyẹ ìgbéyàwó ilé àtura o. Nígbà tó dé bẹ̀, kò feel comfortable. Ó ń gbọ́ oríṣiríṣi ohùn. Ohùn wo ló ń gbọ́? Ohùn àwọn ìyàwó tí wọ́n ti fi ṣe ètùtù ọlà. Ohùn wọn ló ń gbọ́. Ariwo àwọn as in àwọn strange voice ni ọ̀rẹ́ yẹn ń gbọ́. Oríṣiríṣi ni ẹ wo èyí obìnrin nígbà tí àṣírí tú tó mọ̀ pé ọkọ òun ó ti lo ìyàwó kìíní, ìyàwó kejì láti fi ṣe ètùtù ọlà. Ẹ wo nígbà tó sáré lọ bá ìyá ẹ pé ìyá mi ẹ gbà mí o. Ẹ wo irú ìdílé tí òun ti fẹ́ ọkọ. Ẹ wo ìgbà tí ìyá ẹ náà gbé tó ń jáde láti tẹsẹ̀ síta láti wá solution, ọ̀nà àbáyọ sí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ wo ìgbà tí àwọn náà lọ sí ọ̀dọ̀ aláwo láti bá wọn wá solution sí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ wo ìgbà tí aláwo náà sọ fún yín pé ìdílé tó ti fẹ́ ọkọ o, ìdílé tó ní agbára ni. Àmọ́ ó ti tẹsẹ̀ bodò, ó lè wá kígbe òtútù wípé wọn ò ń fẹ́ wọn. Kọ́ wá ní rárá pé wọn ò ṣe mọ́, especially tó bá ti wà nínú oyún. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Eré yìí ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ẹ máa rí ẹ̀kọ́ kan àbí méjì láti kọ́ nínú eré yìí. Nígbà tí ẹ bá lọ wo eré tí mò ń sọ yìí, ẹ máa mọ̀ bóyá ọ̀nà àbáyọ wà àbí kò sí ọ̀nà àbáyọ. Àbí èyí obìnrin ó kúrò nílé ọkọ àbí kò kúrò. Ẹ máa wo ibi tí babaláwo ti ń sọ fún yín pé ọ̀nà àbáyọ tó wà ní ọ̀rọ̀ ẹ̀ ó ní agbára. Ìyẹn tó bá jẹ pé ó lè ṣe, àmọ́ tí ò bá lè ṣe, ó máa kú. Èyí obìnrin, ẹ wo ibi tó ti ń bẹ babaláwo wípé bàbá òun ò fẹ́ kú. Wípé kí bàbá kó jọ̀ọ́ kó ṣàánú òun wípé òun ò fẹ́ kú. Ẹ wo ibi tí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ti ń gbìyànjú láti ran ọ̀rẹ́ wọn lọ́wọ́ láti yọ kúrò nínú wàhálà tó kóra ẹ̀ sí nínú ilé ọkọ. Àbúrò ọkọ ló wà níwájú nígbà tí àwọn ọ̀rẹ́ ń bẹ pé kó jọ̀ọ́ kó ran àwọn lọ́wọ́ láti bá wọn find solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú family wọn.
Ẹ wo èyí obìnrin tí òun náà lọ fẹ́ ọkọ ní ìdílé ọkọ ẹ̀ nígbà tí wọ́n sọ pé kí wọ́n á fi ṣe ètùtù. The only solution tí babaláwo wá sọ fún ni pé kó lọ jó ilé òrìṣà ilé ọkọ. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Ẹ lọ wò bóyá ó rí ilé òòṣà yẹn jó àbí kò rí ilé òòṣà yẹn àbí kò rí jó. Babaláwo dẹ̀ tí wá sọ fún pé nǹkan tó bá mú jó ilé òòṣà, ó máa pàdánù ọkọ, ó máa pàdánù ọmọ inú ẹ̀. Ẹ̀yin tèmi, ṣó rọrùn? Ṣó máa lè ṣe é ṣá? Ṣó máa fẹ́ pàdánù ọkọ? Ṣó máa fẹ́ pàdánù ọmọ tó wà nínú? Ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́. Mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Eré yìí kọ́ wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ pé ká máa farabalẹ̀, ká má kánjú, ká má kánjú. Ẹ jẹ́ ká ṣe findings. Ẹ jẹ́ ká ṣe findings tí a bá fẹ́ fẹ́ ọkọ àbí tí a bá fẹ́ fẹ́ ìyàwó. Ẹ̀yin tèmi, má gbàgbé láti bá mi subscribe, láti like, láti share, láti comment. Ẹ ṣé. See you guys in my next video. Bye.